الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. adúpẹ́ fún Ọlọ́run ọba ètò, ọba tí a máa gbé ìjọsìn kan wá lẹ́yìn ìjọsìn kan, ọba tó fẹ́ wa fẹ́ oríire, tó fẹ́ wa fẹ́ sìn yí pé àásẹ́sìn títí fi jáde láyé ni. Ọba náà ni a kí, ọba náà láyìn. Lẹ́yìn wá gbà náà wá tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad, ẹni tí Ọlọ́run ọba tó fi ìsìlámù, tó fi ẹ̀sìn ìsìlámù tó fi rán ipé báyìí là á ṣe é gbà. Bọ́ bá sì parí ìjọsìn kan tán kò sí sinmi o, ọ̀há tún náwọ́ ba ìjọsìn míì ni. wa'bud rabbaka hatta ya'tiyakal yaqin. Ààyè ìsìn lọ́hun kápẹ́ àti gba rìtírẹ́tì àgbà ìsinmi àfẹ̀yìntì níbi ìsìn lọ́hun, àásìn lọ́hun títí wọnú sàárè ni. Ànábì tí Ọlọ́run bá paláṣẹ kíní yìí, ànábì tọ́lọ́run paláṣẹ yí pé àásìn lọ́hun títí fi jáde láyé ni. Ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó máa bá ànábì náà. Lẹ́yìn wá gbà náà a wá kí gbogbo àwọn mùsùlùmí ní gomẹ́rin ayé ní gbogbo bí tí atẹ́gùn ètò yìí ń fẹ́ dé lọ́wọ́lọ́wọ́. kọ́lọ̀n dákun má jẹ́ kí ìdùnnà wa gbolé ẹni kọ̀ọ̀kan wa. lẹ́yìn wá gbà náà a wá kí iléeṣẹ́ Sunna TV Yorùbá tí a ń bẹ nínú rẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí ń gbé ètò ìsìlámù jáde sáyé. A kí iléeṣẹ́ náà, iṣẹ́ gidi ni wọ́n ń ṣe, iṣẹ́ Ọlọ́run ni wọ́n ń ṣe. Ọlọ́run má ṣe jẹ́ kí wọ́n pẹ́ lẹ́nu rẹ̀. Àwọn bàbá wa Dr. Abdulrahim Shitu Thani tí wọ́n jẹ́ mushrifu àgbà fún iléeṣẹ́ náà, Ọlọ́run ìdùnnú ojoojúmọ́ Ọlọ́run kó tẹ̀ máa bá a ṣe fún wọn o. Oore ojoojúmọ́ Ọlọ́run kó tẹ̀ máa bá a ṣe fún wọn. Ìṣọ́ Ọlọ́run, àbọ̀ Ọlọ́run, Ọlọ́run dákun jẹ́ ó máa bẹ pẹ̀lú wọn lọ́sàn lóru. La ilaha illallah. Bákan náà gbogbo àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ náà tí wọ́n ń jẹ́ ọmọọṣẹ́ lẹ́yìn wọn, ìṣọ́ Ọlọ́run, àbọ̀ Ọlọ́run, Ọlọ́run dákun jẹ́ ó máa bẹ pẹ̀lú tiwọn náà. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, àlùbáríkà látọ̀dọ̀ Ọlọ́run, Ọlọ́run dákun jẹ́ ó máa bẹ pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan tiwọn náà, lọ́kùnrin wọn, lóbìnrin wọn, lọ́mọdé wọn, lágbàlagbà wọn. La ilaha illallah. Lẹ́yìn wá gbà náà a wá kí àwọn tí wọ́n ń dáwó lẹ̀ lórí ètò yìí lójoojúmọ́ náà ni àwọn bàbá wa Seifu Sakari kọ́ṣe, bàbá wa Seifu Sakari kọ́ṣe. Ọlọ́run dákun má ṣe bá kẹ́ wọn o, má ṣe bá gẹ̀ wọn, má ṣe bá yọ̀ sábọ̀ wọn. Gbogbo èyí tí àwọn ọmọ wọn ń ṣe yìí, Ọlọ́run jọ̀ọ́ máa bí ládá fún wọn lálkìyámà. La ilaha illallah. Àwọn ọmọ wọn tí wọ́n wá ń dáwó lẹ̀ lérí ètò yìí, gbogbo wọn náà ni àpapọ̀ wọn ni wọ́n jọ ń ṣe. Àmọ́ agbé okú wa lótorí Abdulrazak Seifu Sakari kọ́ṣe, Yakubu Seifu Sakari kọ́ṣe, Musa Seifu Sakari kọ́ṣe. A fi àwọn mẹ́ta yìí a fi dárúkọ gbogbo àpapọ̀ àwọn ọmọ bàbá náà látòkè délẹ̀. Ọlọ́run jẹ́ kí ìgbésí ayé tí náà kó máa rọrùn, àlọ́ àbọ̀ tí náà kó máa rọrùn. Kọ́lọ́run kó wọlé ìtẹ́ǹṣe fún ìsìlámù yìí. Ọlọ́run dákun jẹ́ bá gùn yín lẹ́mìí o. Ọlọ́run kó bá fi àlàáfíà kún àlàáfíà yín lójoojúmọ́. La hawla wala quwwata illa billahil aliyyil azim. Lẹ́yìn wá gbà náà gbogbo ilé kí ó ti ń bẹ nílùú ní gòmẹ́rin ayé la kí gbogbo àwọn marakis islamiyya
àwọn ahidul islamiyya àti gbogbo àwọn madaris islamiyya tí wọ́n ń bẹ ní gomẹ́rin ayé gbogbo wa náà pátápátá la kí a sì kí gbogbo àwọn mùdàráwù ilé kí ó kọ̀ọ̀kan ọlọ́run jẹ́ kí a ṣe é pẹ́ ilé kí o markazi tìlú Sakété àfi bàbá wa Dr. Abdulhamid Shitu Thani Alao àfi wọ́n fi kí gbogbo àpapọ̀ ilé kí ó náà ọlọ́run dákun ilé kí ó wà nílà ìlú Sakété ọlọ́run dákun jẹ́ kí nǹkan dáadáa kó máa ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn ọmọ tí wọ́n ń bẹ ńbẹ̀ ọlọ́run dákun jẹ́ kí alálùbáríkà àwọn bàbá wa mudir ọlọ́run dákun mọ́ṣẹ́ jẹ́ kí ó máa dáa fáwọn náà lójoojúmọ́ o la hawla wala quwwa illa billahi al-aliyyil azim. tó lẹ́yìn wá gbà náà ẹ̀yìn tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí àkókò tí a ń bẹ yìí a ti ń bẹ nínú pọ̀pọ̀ ṣinṣin à ń bẹ nínú à ń bẹ nínú ìpè ọdún Iléyá ní bẹ nílà káyìí kálukú wa báyìí ìjọsìn lélẹ́yìn nìna tọ́já sí pé ìjọsìn ni fáwa tá ń bẹ ńlé tá lọ sí Mákà àwọn tí ń bẹ Mákà ìjọsìn tí wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí náà ní jẹ́ hajj àwọn náà wọ́n pa ẹran níjọ́ táwa náà ń pẹran ń bí tí ó máa jẹ́ iṣẹ́ ẹranṣẹ́ hajj tí wọ́n lọ́hùn àwa náà tá ń bẹ ńlé àtàwa àti àwọn láàjọ papọ̀ níbi pé àjọ pa ẹran pípa tí wọ́n ń bí yóò máa jẹ́ al-udhiyya al-udhiyya yìí láàpè ní ẹran Iléyá àwọn elétò Sunna TV Yorùbá wọ́n ní tí a fẹ́ wáyé nàná rẹ̀ ká sọ̀rọ̀ nípa udhiyya tá ń pè ní ẹran Iléyá usulun ìpìlẹ̀ rẹ̀ wọ́n ní ká sọ sí etí ọmọ aráyé ma'anin gbogbo àwọn ìtumọ̀ tó dìrọ̀ mọ́ ẹran Iléyá káyẹ̀ nàná rẹ̀ maqasid àwọn tọ́lọ́hun torí ẹ̀ tó fi gbé ẹran Iléyá kalẹ̀ pé ká máa pa lọ́dọọdún ká ṣàlàyé rẹ̀ bọ́bá rí bẹ́ẹ̀ a máa sọ fúnra wa pé in tá ń pè ní ẹran Iléyá ìpìlẹ̀ rẹ̀ òun náà ni ìtàn tí ó wá láti ìtàn Ànábì wa Ibrahim tí ń bẹ nínú súrátù Safat tí gbogbo wa táàkà kò síjọ́ kan tá a bá fẹ́ sọ̀rọ̀ ẹran Iléyá láyé a máa sọ̀rọ̀ Ànábì Ibrahim náà ni kí ni ìtàn tó wá lórí ọ̀rọ̀ yìí tí ń jẹ́ ìpìlẹ̀ ẹran Iléyá ìtàn yìí Ọlọ́run fi ń kọ́ wa pé Ànábì Ismail tí ń ṣe ọmọ Ànábì Ibrahim Ọlọ́run ó gbéra ẹ̀ kalẹ̀ ó yọ̀ǹda ara rẹ̀ fúnṣẹ́ Ọlọ́run ó yọ̀ǹda ara rẹ̀ fáṣẹ Ọlọ́run lọ́lọ́run wá wo bẹ́ẹ̀ pé ó bá jẹ́ bẹ́ẹ̀ ni àfi kémi náà gbé nǹkan kalẹ̀ kí n fi rọ́pò tiẹ̀ náà kó bá lè di ìtàn rẹ̀ bóò ni ìtàn yìí ṣe lọ́gbà ní al-Qur'an nínú súrátù Safat Ọlọ́run bá sọ nípa Ànábì Ibrahim pé Ànábì Ibrahim ọ̀kan nínú àwọn ànábì Ọlọ́run ni tí bàbá tó bí ń jẹ́ ọ̀gá àwọn ẹlẹ́bọ àsìkò náà ó bí Ànábì Ibrahim sínú ẹbọ ó bí sínú òrìṣà ṣùgbọ́n ọmọ tí Ọlọ́run bàbá fẹ́ lò bí wọ́n tẹ̀ bí sínú nǹkan kan Ọlọ́run ó ṣàfàyọ rẹ̀ yóò sì lò síbi tó fẹ́ lò sí Ànábì Ibrahim ń dàgbà bọ̀ ó dàgbà títí ó tó àsìkò tó yẹ kó bímọ òun náà wá ń retí pé ó fẹ́ yàwó ọwọ́ mọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ yàwó tán lẹ́yìn nǹkan bí oṣù bí mélòó àárínú yàwó tí ó ta tá máa wá retí pé kọ́lọ̀ má jẹ́ àríláburú nǹkan rẹ̀ ní ń bẹ nínú obìnrin yìí tá máa wá retí ọmọ látara rẹ̀ Ànábì Ibrahim fẹ́ yàwó
oṣù lọ ọdún kìíní lọ ọdún kejì lọ ọdún sáà ń lọ bẹ́ẹ̀ lọ títí Ànábì Ibrahim ní nǹkan bí 100 ọdún ń dọmọ 100 ọdún láyé. Kódà apá kan àwọn àfáwọn tẹ̀fsírì sọ fún wa pé 100 ọdún àwọn kan ní ó lé 10, àwọn kan ní 100 ọdún ó lé 20, àwọn kan ní rárá 90 ans ni 100 ọdún kan ó dín ọdún 10 ni èyí lè kọjá ń bẹ́ẹ̀. Ẹ dákun ọmọ 80 ọmọ 100 ọdún ẹ dákun jẹ́ kò tí ní jákàn pé ó yẹ kóhun bímọ láyé. Ànábì Ibrahim ó ti ní ọdún rẹpẹtẹ tí sì fi ń ṣe sùúrù tí fi ń bẹ lọ́hun ipò Ọlọ́hun bùn mí lọ́mọ Ọlọ́hun bùn mí lọ́mọ Ọlọ́hun bùn mí lọ́mọ. Ìyàwó òun náà ń dàgbà lọ́dún erí òun náà dàgbà dáadáa kódà àwọn lóhun náà ti dàgbà dé pé nǹkan oṣù rẹ̀ kò tó rí mọ́. Ànábì Ibrahim tó ti bẹ́ẹ̀ náà bá Ànábì Ibrahim ṣe ń dàgbà tó torí wípé ogbó ti ń dé àgbà ti ń dé ìyàwó àgbà ti wọlé tó òun náà ti di kẹgẹrẹ tóun ti bẹ́ẹ̀ Ànábì Ibrahim kò jákàn o kò jákàn sọ́lọ́hun ó mọ̀ yìí pé bẹ́yìn ọ̀bá tí kú kò láyé kò sí tí ò lè ṣẹlẹ̀ ní dáadáa bẹ́yìn ọ̀bá sì tí kú kò láyé kò sí tí ò lè ṣẹlẹ̀ nídàkejì Ọlọ́run má jẹ́ ká aburú Ọlọ́run dákun jẹ́ ó ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa èyí tí ń jẹ́ oore Ọlọ́run ò jẹ́ kí ó mọ ṣẹlẹ̀ sí sàkání ẹni kọ̀ọ̀kan wa. Ànábì Ibrahim wa sọ pé Rabbi habuli minas solihin bánabi Ibrahim bá jí lójúmọ́ a máa rawọ́ rẹ̀ bẹ̀ sọ́lọ́hun a máa sọ fọ́lọ́hun pọ́lọ́hun o habuli minas solihin bùnmí lọ́mọ o àmọ́ ọmọ tí mò ń tọrọ lọ́dọ̀ rẹ̀ ni pé ọ̀kan nínú àwọn ọmọ oore ni kò bùnmí ìfọ́mọ pàpà ńlági ẹ wò ó bójú ọmọ ṣe ń pọ́n tó náà kò sọ pé Ọlọ́run sá fún mi lọ́mọ kan ṣá kò sọ pé Ọlọ́run sá fún mi lọ́mọ kan dé kémi náà sájọ lọ́mọ láyé rárá kò sọ bẹ́ẹ̀ ó ní Rabbi habuli minas solihin Rabbi habuli minas solihin àwọn ẹni rere lọ́mọ tí ń bẹ lọ́dọ̀ rẹ tó ti pèsè rẹ̀ lẹ̀ òun ni ó bùn mí má fún mi lọ́mọ tí ó mọ gbomijé lójú mi má fún mi lọ́mọ tí ó mọ dẹ́kun pa mí má fún mi lọ́mọ tí ó bà mí nínú jẹ́ má fún mi lọ́mọ tí ó borúkọ mi jẹ́. Ànábì Ibrahim pẹ̀lú arúgbó ara nǹkan tí ń sọ fọ́lọ́hun nù pẹ̀lú arúgbó ara fabasharnahu bi gulamin halim ibi tí ti ń sàdúrà yìí làwọn màláíkà kan tọ́lọ́hun rán níṣẹ́ tọ́lọ́hun rán wọn sí ìjọ Ànábì Lútù ipe àwọn ìjọ tí àwọn fi obìnrin lẹ̀ àwọn ìbóbìnrin lájọṣepọ̀ àwọn ọkùnrin ẹgbẹ́ tí wọ́n ni wọ́n ń bá lájọṣepọ̀ àwọn ìran kan nu tọ́lọ́hun gbé odidi ànábì Ọlọ́run kan dìde fún wọn. Àwọn ìjọ yìí náà pè ní ìjọ ànábì Lútù. Àwọn ànábì tọ́lọ́hun gbé dìde pé kí wọ́n lọ jẹ àwọn ìjọ burúkú yìí níyà nígbà tí wọ́n wá ń lọ. Ọlọ́run wá ní lílọ tẹ́ ń lọ yìí ẹ yàdọ̀ ẹrú mi tí ń bẹ̀ mí lójoojúmọ́ tí ń sọ yí pé kí n bòun lọ́mọ rẹ̀ tí ń ṣe ànábì Ibrahim ẹ yàdọ̀ tiẹ̀ náà ẹ bá mi sọ fún yí pé màá fún un lọ́mọ. Àwọn màláíkà yìí nígbà táwọn ń lọ wọ́n yàdọ̀ ànábì Ibrahim ìtàpọ̀ ń bẹ ànábì Ibrahim gbà wọ́n lálejò ó rí pé wọn ò jẹun náà oúnjẹ tó gbé síwájú ó rí pé wọn ò jẹ ànábì Ibrahim wá ń kẹfí sí wọn pé ṣé kìí ṣe àwọn èèyàn ṣé kìí ṣe màláíkà ni wọ́n sáà ń sọ fún ànábì Ibrahim jọ náà pé wọ́n ní a sọ fún ẹ pé ó bímọ láyé Ọlọ́run ní a sọ fún ẹ pé ìwọ náà ó máa jẹ́ bàbá ọmọ láyé ìyàwó rẹ̀ òun náà yóò máa jẹ́ ìyá ọlọ́mọ láyé. Lọ́lọ́run fi sọ pé fabasharnahu bigulamin halim. Lọ́lọ́run ní àdúrà rẹ̀ tí ń ṣe agbàdúrà náà ńgbà wá gbàdúrà náà tán a wá fún un ní ròódùnú pé yóò bí ọmọ kan tí ó jọmọ onísùúrù bigulamin halim, ọmọ tí ó ní àtẹ̀mára ààbùn lọ́mọ ni, ọmọ tí kò ní jọmọ oníjàgídíjàgan,
ọmọ tí ó máa tẹ̀lé àṣẹ Ọlọ́run, ọmọ tí ó máa tẹ̀lé àṣẹ bàbá rẹ̀, ọmọ náà láàbùn. àwọn déńjọ́ náà ni wá fún ànábì Ibrahim ní ìrò. ní nǹkan bí oṣù bíi mélòó kan sẹ́yìn, ànábì Ibrahim Ọlọ́run sáà bùn lọ́mọ ó rọmọ bí. falamma balaga ma'ahu sa'ya, ọmọ yìí ń dàgbà, òun pẹ̀lú bàbá rẹ̀ wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀. ọmọ tí wọ́n bí ń jọ náà, ọmọ tọ́lọ́hun bùn ànábì Ibrahim táwọn wí náà ni Ismail. ànábì Ismail ọdẹni tó bẹ̀rẹ̀ sí ní dàgbà díẹ̀ díẹ̀, ìwọ̀n ń lọ ń bọ̀ pẹ̀lú bàbá rẹ̀, wọ́n á jọ jáde lọ wọ́n á jọ bọ̀. lọ́wọ́ àdìjọ́ kan lànábì Ibrahim lọ́wọ́ pé ọmọ rẹ̀ táǹpẹ̀ ní Ismail. nígbà tó pè é wá ń sọ fún wípé yá bunayya, mo pe ìrẹ ọmọ mi yìí, ọmọ mi Ismail, mo pè ọ́. inni ara fil manami, mo rí lẹ́nu oorun mi tí mo sùn. kí ni mo rí? anni azibahuka, mo rí pé mo sáré mi lẹ́nu oorun, mo rí ọ̀bẹ lọ́wọ́ mi, mo sì rí pé mo dá ọ dùbúlẹ̀, mo sì ń dúnbù rẹ̀, mo ti ọ̀bẹ bọ̀ ẹ́ lọ́rùn, mo sì dúnbù rẹ̀. fanzur maza tara, ìrẹ́ ọmọ mi, ọ̀rọ̀ mo sọ sílẹ̀ yìí, àlá tí mo láre. fanzur maza tara, rorí wò sí tí mo wí, kí lórí sí? la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ ńlé, ru'yal anbiya'i haqqun, gbogbo àlá tí àwọn ànábì Ọlọ́run bá láláyé, gbogbo àlá tí gbogbo àwọn ànábì Ọlọ́run kankan tí wọ́n bá láláyé, òdodo ní máa ń jẹ́, kìí ṣe fẹ́ẹ̀kì ń bẹ. àṣetáni kìí lọ mú àwọn ànábì Ọlọ́run, kìí mú wọn ṣeré lẹ́nu àlá, wọn ò bí i dáa. ànábì Ismail ó ti gbọ́ oyé lẹ́ẹ̀kan náà yìí pé bàbá àtòun ànábì ni. ó sì mọ̀ yìí pé gbogbo táwọn ànábì Ọlọ́run bá rí lẹ́nu oorun òdodo ni, kìí sí irọ́ ń bẹ. nígbà tó ti mọ̀ pé òdodo ni, tó bá já sí pé èmi ni, tó bá já sí pé ìwọ náà ni gẹ́gẹ́ bí ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀, tí bàbá rẹ̀ lárú àlá bẹ́ẹ̀, tó sì mọ̀ pé àlá náà àlá òdodo ní máa sábà jẹ́, dákun kí ló wí? ǹjọ́ ò ní yarí fún bàbá rẹ̀? ànábì Ismail tí ń ṣe ọmọ ànábì Ibrahim, ọmọ tí wọ́n farúgbó ara fi bí. òun náà ń sọ fún bàbá rẹ̀ pé yá àbátì, tọwọ́tọwọ́ mo wípé ìwọ bàbá mi, yá àbátì, mo fi àpọ́nlé àti ọ̀wọ̀ mo fi pè rẹ bàbá mi, if'al ma tu'mar, àṣẹ tí wọ́n pa ẹ́ lẹ́nu oorun yìí, nítorí pé rírí tó ríra rẹ lẹ́nu oorun, tó rọ́bẹ̀ lọ́wọ́ ara rẹ, tó wá dì mí lẹ́nu àlá náà, tó wá gbé ọ̀bẹ sí mi lọ́rùn tó dùn ní, àṣẹ kan ni wọ́n ń pa ẹ́ pẹ̀lú ẹ̀. mi ò sì ní fẹ́ pé kó kọlu àṣẹ Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ tó bùn mí, tó gbé mi, tó fi mí bùn ẹ́, tó fi mí ṣẹ̀bùn fún ẹ, tó bá jẹ́ sí pé òun náà ló pàṣẹ bẹ́ẹ̀ fún ẹ lẹ́nu oorun, if'al, mú àṣẹ Ọlọ́run bá ṣe o. satajiduni, bó bá já sí wípé mímú àṣẹ níṣẹ́ lórí mi ní ó fi máa jẹ́ bànújẹ́ fún ẹ pé báwo lọmọ yìí ó ṣe máa rí bí n bá ń dù, báwo lọmọ yìí ṣe máa rí bí n bá ń tí ọbẹ̀ bẹ̀ Ọlọ́run, tó bá já sí pé ìyẹn ló fẹ́ máa wọ̀ ẹ́ lára. satajiduni insha Allahu minas sabirin, ó rí pé máa ṣe sùúrù,
ó rí pé nínú àwọn onísùúrù ayé máa jẹ́ kan nú wọn, mi ò ní dà ọ́ láàmú, mi ò ní gbújà. Gbogbo wàhálà tí ẹran máa ń fún èèyàn ńgbà tí a bá fẹ́ pa á nì, mi ò ní fún ọ. Satajiduni insha Allahu minas sabirin, mi ò ní gbọ́ ẹlẹ́nu o, ó rí mi pé màá ṣe sùúrù. Àṣẹ tọ́lọ́run bá pa ọ́ nì nítorí pé ẹ̀yin ànábì Ọlọ́run, gbogbo ẹ̀yin ànábì Ọlọ́run, àlá yín òdodo ni máa jẹ́, màá ṣe sùúrù. Falamma aslama, àti bàbá gbà fọ́lọ́run tó pàṣẹ fún lẹ́nu oorun. Ọmọ táa ní kí wọ́n dú, òun náà gbà fọ́lọ́run, ọgbà ojú sẹ́ẹ̀lẹ̀ fàṣẹ Ọlọ́run. Falamma aslama, nígbàtà méjèèjì tí wọ́n sọ̀rẹ́ńdà fọ́lọ́run, bàbá gbà, ọmọ náà jura rẹ̀ ńlẹ̀ pé èrè bàbá mi ṣe ń tọ́lọ́run bá parí láṣẹ. Wàtálàwó lèlè jẹ̀bi, bàbá wá gbé ọmọ rẹ̀, ó wá fà á, wọ́n lọ, ó wá gbé e dáyé ibi tí ó ti fẹ́ du, ó wá dá a dùbúlẹ̀. Nígbà tó dá ọmọ rẹ̀ dùbúlẹ̀, wàláhì àdánwò ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn èèyàn wọ́n sì ní ọkàn, àwọn èèyàn ní iman, wàláhì Ọlọ́run fáwọn èèyàn ní iman. Àwọn anbiya mu'minuna ni wọ́n lódodo. Ó gbé ọmọ yìí, ó gbé lọ bí tó ti fẹ́ du, ó wá dá dùbúlẹ̀, ó wá mú ọ̀bẹ. Nígbà tó wá mú ọ̀bẹ yìí, ó wá bẹ̀rẹ̀ sí ti ọ̀bẹ yìí bọ ọmọ yìí lọ́rùn láti pa á, láti bẹ̀rẹ̀ sí dúnbù rẹ̀. Máza jára, ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ̀yin mùsùlùmí tẹ́ ń bẹ ńlé, ẹ dákun kí ló wá padà ṣẹlẹ̀. Gbogbo ẹni tó bá jura rẹ̀ lẹ̀ fọ́lọ́hun, Ọlọ́run ó dúró tì. Lamma ahaza sikina liyazbaha, àwọn àfáà nígbà tí Ànábì Ibrahim gbé ọ̀bẹ tí fi máa dúnbù ọmọ yìí, ata lutufullahi azza wa jalla wa atati rahmatuhu subhanahu, àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run ó sì délẹ̀ kan náà. Falam tazbahi sikinu, ọ̀bẹ yìí, àánú Ọlọ́run tó dé sára ọ̀bẹ ilẹ̀ kan náà. Ànábì Ibrahim ń ti ọ̀bẹ bọ ọmọ lọ́rùn, ní ti lọ ní ti bọ̀, ọ̀bẹ ò ṣe kí ni, ọ̀bẹ ò gé ọrùn Ànábì, kò gé ọrùn ọmọ tá ń pè ní Ismail, kò gé ọrùn rẹ̀. Wa min adati sikin, nínú àdámọ́ ọ̀bẹ lọ́dọ̀ tiwa náà, nínú gbogbo àdámọ́ ọ̀bẹ láyé, annaha tazbah, gbogbo ọ̀bẹ tá a bá ti gbé sí di nǹkan ní dúdú, tó bá ti lè mú, tá a bá ti lè pọ́n dáadáa fi dédi in tá a fẹ́ dú, ó di dandan kó gba dúdú. Bọ́ọ̀bẹ bá ti lè dédi ẹ̀, bá ti lè mú, bá ti lè tẹ ọmọ lẹ́ẹ̀kan náà, ó di dandan kó ti fúró lẹ́ẹ̀kan náà ni. Àmọ́ nínú ìkẹ́ Ọlọ́run, nínú àánú Ọlọ́run, ọ̀bẹ tí wọ́n fẹ́ fi dú Ànábì Ismail níjọ́ náà, wọ́n ní kò dú. Walakinna hikmatallahi azza wa jalla an yamna'aha min adh-dhabhi, ṣùgbọ́n Ọlọ́run fúnra rẹ̀ ní ń kọ̀ fọ́bẹ náà yìí pé kọ́bẹ yìí kó má ṣe kí ni, kó má du ẹran yìí, kí ọ̀bẹ yìí kó má du Ismaila. Nítorí kí ni pé àwọn àrà wọn kan ń bẹ tọ́lọ́run bá ti dá. Nínú àwọn àrà náà, nínú rẹ̀ náà ti Ànábì Ismaili tí wọ́n gbé ọ̀bẹ sọ́rùn rẹ̀, tí ọ̀bẹ sì ń lọ tí ń bọ̀ lọ́rùn rẹ̀ tí ò sì gé. Nínú àwọn àrà tọ́lọ́run dá, falibaharu yugrik. Ṣé iná mọ̀ yìí pé nínú àdámọ́ Ọlọ́run, nínú àdámọ́ ayé ní pé odò bá ń bẹ níbì kan, tá a bá ju nǹkan sínú ẹ̀, àfi kí odò kó tẹ nǹkan náà rì. Àmọ́ walakinna qudratallahi tamna'ahu an yughriqa Musa alayhi salam. Ẹ má jà gbàgbé,
ìjọ tí ìyá ànábì Musa tí wọ́n bí ànábì Musa ní kékeré lọ́mọ òpónlò tí ìyá rẹ̀ wá ń gbé sá fún Fíráúnà nítorí pé Fíráúnà kó má bàa pa nítorí pé ọjọ́kùnrin nítorí pé Fíráúnà ń pàṣẹ pé gbogbo ọmọkùnrin tí wọ́n bá ti bí lákòókò tòun ó dàbí pé òun ló fẹ́ ba ọlá tòun jẹ́ àfi ká máa pa ọmọkùnrin. ìyá ànábì Musa wá bí ànábì Musa ó wá ń bẹ̀rù pé ọkùnrin lòun bí báwo lòun ó ṣe é gbà. Ọlọ́run wá pàṣẹ fún pé kó jù sínú kó lọ kan pósí kó gbé Musa sínú ẹ̀ kó wá gbé pósí nì kó lọ gbé sérí omi kó wá sọ fún àǹtí Musa kó wá lọ dúró létí omi kó mọ̀ wo bí tí omi fẹ́ ṣàn pósí tí ànábì Musa ń bẹ nú ẹ̀ kó omi tó fẹ́ ṣàn lọ. ní tí wọ́n fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé wọ́n gbé pósí sérí omi pẹ̀lú odidi ọmọ èèyàn pósí kò wọ omi o ànábì Musa láàmì nítorí ibi tọ́lọ́run fẹ́ lò sí. wọnáàrù tahrik nínú àdámá ayé ní pé iná bó bá ti lè rí nǹkan mọ́ ń jó ni iná ò mẹ́ nìkan tá ìjó iná ò mẹ́ ní ọwọ́ wa hazihi min sunanil kauniyya walakin qudratullahi ta'ala tamna'aha an tuhrika Ibrahim alayhi salam. àmọ́ ìjọ tí àwọn ìjọ ànábì Ibrahim kan ṣo tá ń pàtàn rẹ̀ yìí níjọ́ tí àwọn ìjọ bàbá rẹ̀ àwọn olóòṣà níjọ́ tí wọ́n dáná tí wọ́n dá iná níná tí kìí ṣe kékeré iná táwọn náà dá tán tí wọ́n lè dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n padà gbé ànábì Ibrahim sínú nínú rọ́bà nínú kànàkànà tí wọ́n ta sínú iná yìí nígbà tí ànábì Ibrahim fi balẹ̀ sínú iná bí iná náà ṣe pọ̀ tó ń jọ náà lam tahrik Ibrahim iná yìí kò mọ̀ ju ànábì Ibrahim alayhi salam. wasikin bẹ́ẹ̀ náà ni ọ̀bẹ tí ànábì Ibrahim yìí tá tọrọ rẹ̀ tán yìí tóhun náà mú ọ̀bẹ ńjọ́ náà tó fẹ́ fi dú ànábì Ismail walakinna qudratullahi ta'ala tamna'aha an tazbaha Ismail. agbára Ọlọ́run ọkọ̀ fún ọ̀bẹ yìí pé agbára kó o mọ gé nǹkan èmi mo ní bó ṣe jẹ́ sí pé agbára kí o dòkó tẹ nǹkan rí èmi mo ní agbára kí iná ó jó nǹkan èmi mo ní mo ti kọ̀ fáwọn kan lọ́hùn lánàá mo kọ̀ fún iná ipé kò gbọdọ̀ jó ànábì Ibrahim mo kọ̀ fún omi ipé kò gbọdọ̀ tẹ ànábì Musa rí ìwọ ọ̀bẹ tí ó ń bẹ lọ́wọ́ ànábì Ibrahim yìí náà agbára mi kọ̀ fún ẹ pé ò gbọdọ̀ dú ànábì Ismail. nígbàtí ọ̀rọ̀ yìí wáyé bẹ́ẹ̀ Ọlọ́run wá tètè pé ànábì Ibrahim wá nadainahu an ya Ibrahim. Ọlọ́run rí pé ànábì Ibrahim ti mú ọ̀bẹ ó ti tẹ̀ bọ Ismail lọ́rùn ó ti ń fa lọ fà bọ̀. Ọlọ́run wá nadainahu an ya Ibrahim. lọ́lọ́run bá pé ànábì Ibrahim pé Ibrahim qad saddaqta ruya ó ti ṣòdodo qad saddaqta ruya alátòólá ó ti pè é lódodo ó sì ti tẹ̀lé rẹ̀ inna kazalika najzil muhsinin inna kazalika najzil muhsinin. àwọn Ọlọ́run a máa ṣẹ̀san rere fáwọn tó bá ṣe eré láyé ni gbogbo ẹni tó bá ṣe eré àwa Ọlọ́run fúnra wa náà la máa ń san lẹ́san rere ó ti ṣe dáa ó ti ṣe dáadáa ó di dandan káwa Ọlọ́run ká san lẹ́san rere. ẹ̀yin jàmọ́ tẹ́ ń bẹ ńlé ẹjẹ́ adátọ́ mi bàbá ti padà dé a máa wá tẹ̀síwájú kí ló ṣẹlẹ̀ á tún padà máa gbọ́. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ìsìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. Naam lẹ́yìn ìgbà tá a dátọ́ mi ta tún padà dé yìí Ọlọ́run sọ fún ànábì Ibrahim pé yá Ibrahim ha ọ̀rẹ́ mi ayò mi Ibrahim
kọ́dí sọ dàkítà rúyà alátòólá òpè lódòdó sì ti tẹ̀lé rẹ̀ ìta pa ọ́ láṣẹ nínú àlá náà ó ti mú ṣẹ inna kazalika najzil muhsinin bá a ṣe yìí bẹ́ẹ̀ náà la máa ń san gbogbo àwọn olùṣe dáadáa lẹ́san rẹ̀ láyé inna haza lahuwal bala'ul mubin sórí tá a jẹ fún èyí àdánwò ni o ìdánwò ni látọ̀dọ̀ àwa Ọlọ́run àdánwò ni látọ̀dọ̀ àwa Ọlọ́run tá a fọwọ́ rẹ̀ sọ̀yà pé àwa Ọlọ́run mọ̀ọ́mọ̀ a fi ṣèdánwò fún ẹni wa fadaynahu bizibhin azim nígbà Ọlọ́run wí bẹ́ẹ̀ tán lọ́lọ́run wá títí wá sọ àgbò ńlá bizibhin azim àgbò ńlá láti sánmọ̀ Ọlọ́run sọ kalẹ̀ fún ànábì Ibrahim lànábì Ibrahim wá pa ẹran yìí ní ló pa lẹ́ni tí fi ń dúpẹ́ fọ́lọ́run ọba ẹran yìí tó pa ń jọ náà là ń pè ní òdòhíyà ẹran náà kan náà àwa pàtí wa níjọ́ ọdún nígbàtí zulhijjah oṣù kejìlá tí àwọ̀ yìí bá ti wọnú ẹ̀ bó bá ti dijọ́ kẹwàá tá ń pè níjọ́ ọdún léyá àwa pẹran náà níjọ́ náà tá fi kọ́ṣe ànábì Ibrahim tá tún fi kọ́ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn wá gbà náà ẹran yìí kan náà àwọn alálàájì àwọn náà pa lọ́dọ̀ tí wọ́n náà níbi tán ti ṣiṣẹ́ hajj tí ó máa ṣe déédéé iṣẹ́ hajj tí wọ́n náà lọ́hùn bó bá rí bẹ́ẹ̀ èyí táwa fẹ́ pa lọ́dọ̀ tiwa níjọ́ ọdún náà là ń pè ní òdòhíyà ìtàn tó ń bá a wáyé tí ń jẹ́ ìpìlẹ̀ rẹ̀ náà la gbọ́ tán yìí bó bá rí bẹ́ẹ̀ kí là ń pè ní òdòhíyà lédè lárúbáwá in tí àwọn ní lárúbáwá ń pè bẹ́ẹ̀ náà ni ẹran náà ni tí wọ́n ń pa ẹran tá ń pa lákòókò wàdùhà lásìkò dùhà lásìkò nǹkan bí aago 9 sí 9 àbọ̀ sí 10 kó tó di pé òrùn ó kàtàrí ẹran tá ń pa lákòókò nìna ń pè ní òdòhíyà lọ́dọ̀ àwọn elédè àmọ́ lọ́dọ̀ àwọn àfáà ní ìmọ̀ ẹ̀sìn Islam kí là ń pè ní udùhíyà àwọn lẹ́yìn tá ń pè ní udùhíyà òun náà ni ẹran tí a ń pa ẹran oríṣi bíi 4 tá a máa pa ní ìjọ́ kejìlá ní ìjọ́ kẹwàá oṣù zulhijjah taqarruban ila Allah tá a máa pa láníyàn pé a fi ń súnmọ́ Ọlọ́run ní ìjọ́ ọdún iléyá àti ọjọ́ 3 lẹ́yìn rẹ̀ tí gbogbo rẹ̀ ń jẹ́jọ́ 4 bóyá ìmọ̀ tá ń pè ní udùhíyà èyí tá ń pè ní udùhíyà lọ́dọ̀ àwọn àfáà ní ìmọ̀ ẹ̀sìn òun náà ni ràkúnmí kápa ràkúnmí àbí kápa màálù àbí kápa àgùtàn àbí kápa ewúrẹ́ àbí kápa háhá taqarruban ila Allah níjọ́ kẹwàá oṣù zulhijjah lẹ́ni tí fi ń súnmọ́ Ọlọ́run tí ń ṣe déédéé ìjọ ọdún iléyá àti ọjọ́ 3 lẹ́yìn rẹ̀ tí gbogbo rẹ̀ ń jẹ́jọ́ 4 in tá ń pè ní òdòhíyànù tá ń pè ní ẹran ọdún iléyànù ọdún iléyá ẹran yìí tá ń pa adillatu mashru'iyyatiha àwọn ìtọ́ka tó wá lórí pípa ẹran yìí anna Allah tabaraka wa ta'ala amara nabiyyahu Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́hun fúnra ara rẹ̀ ló pa ànábì wa Ibrahim láṣẹ lànábì wa Muhammad sallallahu alaihi wasallam ní kọ́ṣe ànábì Ibrahim àwa náà tá jẹ́ mùsùlùmí tí ànábì ń jọ̀gá tiwa náà lónìí àwa náà á máa pẹran yìí lẹ́ni tí fi ń kọ́ṣe ọ̀gá wa tí ń ṣe ànábì wa Muhammad Ọlọ́hun ló pa òun náà láṣẹ pẹ̀lú àyàwó Ọlọ́hun ní fasalli li rabbika wanhar kírun fún Ọlọ́hun ọba rẹ̀
wanihar kó sì gún ràkúnmí fọ́lọ́hun ìyẹn ni pé ràkúnmí a máa gún òun ni ó níbi tí wọ́n ti máa gún ràkúnmí lẹ́gbẹ̀ẹ́ kìí ṣe ọrùn ni lẹ́gbẹ̀ẹ́ kan bẹ̀ ní wọ́n ti máa ń gún àwọn tá a fẹ́ pa màálù èmi náà máa sọ fún wọn náà pé salli li rabbika wasbah bó bá dijọ́ kẹwàá oṣù Zulhijja ìwọ náà kírun fọ́lọ́hun bó bá kírun tán tó kírun rákà méjì fọ́lọ́hun tó gbọ́ kútùbà tán salli li rabbika lẹ́yìn ìgbà tó kírun bùṣe wasbah ìwọ náà pa màálù àbí kó pa ràkúnmí àbí pa màálù àbí kó pa àgùtàn àbí kó pa ewúrẹ́ àbí kó pa háràhárà fọ́lọ́hun. nínú súnà ànábì wa Muhammad ọlọ́run ti pa ànábì láti ẹ̀ pé kó pa ẹran léyá ó sì àti gbọ́ báyìí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ǹjẹ́ òun náà pa naam ànábì wí bẹ́ẹ̀ ó pa àwa mùsùlùmí láti ẹ̀ pé ká pa ẹran léyá òun náà gangan fún rẹ̀ òun náà tún fọwọ́ ara rẹ̀ ó tó fi pa ẹran léyá gẹ́gẹ́ bí hadisi ti Anas ọmọ Malik tí ń ṣọmọ ọ̀dọ̀ ànábì wa Muhammad tó ṣọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ànábì fún ọdún mẹ́wàá òun ló gba hadisi wá fún wa wípé ànábì wa Muhammad ẹ̀ka tó lakọ́ máa lọ́ba dọ́kà bíkàbùṣẹ́yìní amúláhẹ́yìní akọrọ̀nẹ́yìní ànábì wa Muhammad ó pa ẹran léyánjọ́ kan àmúgbà tó fẹ́ pa ó pa ní ẹran àgbò méjì amúláhẹ́yìní tó jẹ́ funfun tẹ́tẹ́tẹ́ méjì akọrọ̀nẹ́yìní àwọn ẹran méjèèjì náà wọ́n ní ìkó tí ìkó wọn wá gàǹgàǹgà tí ìkó wọn ṣe déédéé tí ò ga jura wọn lọ tí nǹkan ò sì gé lára àwọn ìkó náà. zabahahoma biyede ànábì fọwọ́ ara rẹ̀ ló fi dú ẹran méjèèjì yìí wasamma wakabar ànábì ṣe allah bismillah allahu akbar bánábì ṣe wí inú tó sì gbé ọ̀bẹ tó sì fi dú àwọn ẹran méjèèjì yìí. wàwádùn àríjìlágún alásọfà híhìmọ̀ ànábì wá gbé ẹsẹ̀ rẹ̀ ó gbé ilé àwọn ẹran náà nígbà tí ó ń du ànábì gbẹ́sẹ̀ lé wọn. àwọn àlàyé tó wá lérí ọ̀rọ̀ ẹran léyá nìyẹn nínú alukur'ani àti sunna ànábì wa Muhammad. lẹ́yìn wá gbà náà nísìn àmọ́ wá yálà ìfúnra wípé ẹran wo lèyàn gbọ́dọ̀ fi paléyá ma tajuzu al-udhiyatu bih èwo lọ́tọ̀ ká fi pa ẹran nínú àwọn ẹran tí à ń sìn èwo lọ́tọ̀ nínú wọn láti fi pa ẹran léyá la tasihu al-udhiyatu illa an takuna min bahimatil an'am ìwọ ọmọ ìyá mi tó jẹ́ mùsùlùmí tọ́lọ́hun bá ti lè kádàrá kọ́dún léyá ó bá ọ láyé ọlọ́run jẹ́ ọbẹ̀ nìkọ̀ọ̀kan wa láyé àtonílé wa àtàlejò àti kékeré wa àtàgbàlagbà wa ọlọ́run ò ní bà wá nú jẹ́ ọlọ́run ò ní yọ ẹ̀mí kò lára kó tó dijọ́ ọdún in tó gbọ́dọ̀ fi pẹran léyá alì ibil bọ́ bá nágbára ràkúnmí ràákọ̀ pa alìbákọ̀r bọ́ bá nágbára màálù ràákọ̀ pa alìgánàm bọ́ bá nágbára káràkárà àbí àgùtàn àbó lágbára àgbò ràákọ̀ pa walima'iz ìwọ náà tí o bá tún lágbára ewúrẹ́ tágbára tí o bá ká gbogbo ìdáwí agbára rẹ̀ yóò sàkà ewúrẹ́ ọlọ́dún kan ewúrẹ́ tó ti lọ́dún kan láyé agbára tí ẹ̀ náà sàkà láti rà láti fi paléyá wọ́n ní ọ̀rọ̀ akọ́ fi paléyá hazihi alasnafu thalatha hazihi alaniam la takhruju an hazihi alasnafu thalatha àwọn ẹran tọ́lọ́hun fi ní apaléyá òun la kà sílẹ̀ ni a gbọ́ látẹnu ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àbí a gbọ́ látẹnu àwọn sọ̀hábà ipé wọ́n pa ẹran léyá pẹ̀lú ẹran kan tó yàtọ̀ sí àwọn ẹran tá a dárúkọ wọ̀nyí. tó bá fẹ́ pa ẹran léyá kí ni a ní ká ṣọ́ lára ẹran léyá àwọn ṣùrútù àwọn májẹ̀mú wọn kan ń bẹ tá a ní láti ṣàkíyèsí ẹ̀ lára ẹran tá a bá fẹ́ fi pa léyá kìí ṣe lẹ̀pọ́tíkì mo ti rẹ́ran máa fi paléyá láà o ní láti ṣàkíyèsí àwọn nǹkan kan lára rẹ̀. alákọ̀ọ́kọ́ asin ṣàkíyèsí ọdún tó fẹ́ tí ń bẹ lára ẹran tó fẹ́ fi paléyá
ẹran tó fẹ́ fi paléyá tó bá já sí pé ibil ni tó bá já sí pé ràkúnmí ni ṣàkíyèsí ọdún tí ń bẹ lára rẹ̀ Ọlọ́run ti tẹ̀ ṣe kò sáwọn tí ń pa ràkúnmí lọ́dọ̀ tiwa ní lọ́dọ̀ àwọn Lárúbá náà tí máa ra ràkúnmí ni wọ́n fi máa paléyá ó bá jẹ́ ràkúnmí ni májẹ̀mú ọdún tó gbọ́dọ̀ wà lórí ẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ràkúnmí tó ti ní ọdún 5 tó ti lò ọdún 5 láyé ló wọléyá má lọ ra ràkúnmí ọlọ́dún 4 àbọ̀ kò paléyá o ẹlẹ́ẹ̀kejì alibakor màálù ó fi paléyá àmẹ́yìn tẹ́ bá fẹ́ fi paléyá ẹ rí i pé ọwọ́ tó bá fẹ́ fi paléyá rí i wípé màálù ni ó ti lò ọdún 2 láyé ó ti lò ọdún 2 ó ti lò láyé ìgbà náà ló tó wọléyá tó bá jẹ́ sí pé àgùntàn ni rí i pé ó ti lò ó bá jẹ́ sí pé àgùntàn ni àbágbò rí i wípé ó kéré pin ọdún rẹ̀ kéré pátápátá ó ti ní oṣù 6 ó ti paléyá bó bá kéré sí kò paléyá o alimaiz ìwọ́ta ní kó ra ewúrẹ́ kó fi paléyá àkíyèsí tí wọ́n náà gbọ́dọ̀ ṣe lára ọdún rẹ̀ ní pé ewúrẹ́ tí ò bá tí ì lo ọdún kan gbáko láyé ó gbọ́dọ̀ rà kó fi paléyá o má lọ ra àṣúpẹ̀n ẹran tí ò tí ì jámú kó wá fi paléyá kó paléyá o lẹ́yìn wá gbà náà ìyíntà tó gbọ́dọ̀ ṣàkíyèsí lára ẹran tá fẹ́ fi paléyá asàlámà minal uyub ẹran tá fẹ́ fi paléyá kó jẹ́ nǹkan tó lálàáfíà kó jẹ́ nǹkan tó lálàáfíà kó sì jẹ́ nǹkan tó mérí bọ́ kúrò níbi àwọn àléébù tí ò ní jẹ́ kéèyàn rí láàdá lára rẹ̀ nígbà tí èèyàn bá fi paléyá ìyẹn ni pé ó bá jẹ́ sí pé màálù ló fẹ́ fi paléyá àbí ràkúnmí náà ni rí i pé kó jẹ́ takunu salimatan minal uyubi lati min sha'niha an tusabbiba nuqsana fil lahmi àkọ́kọ́ rí i wípé ó lálàáfíà ẹlẹ́ẹ̀kejì rí i wípé àléébù tí ò ní jẹ́ kí ẹran kó tólẹ̀ lára rẹ̀ tó jẹ́ sí pé bó bá pa kò ní jẹ́ kí ẹran kó pọ̀ lára rẹ̀ àléébù tó lè dín ẹran kù lára rẹ̀ tí bá ti ń bẹ lára rẹ̀ má fi paléyá ìyẹn ni wípé ẹran lè ti ní ọdún tó yẹ ká fi paléyá àwọn tó bá lọ jẹ́ hazil tó bá lọ jẹ́ ẹran kan tí ó ti ṣàárẹ̀ tó ti wá rú tó ti gbẹ́ ọmọ ìyá mi ó rí wípé lóòótọ́ ọdún orí ẹ̀ ti pé àmọ́ irú ẹran tó ti gbẹ́ tó ti rú ni bó bá fi paléyá ẹran tí yóò wà lára rẹ̀ kò ní lè tó pín sí iye tí ẹni ká pín ẹran ọdún léyá sí kò sì ní lè jẹ́ kó rí dáadáa dáadáa nítorí náà bẹ́ẹ̀ náà rẹ̀ bá jẹ́ nìkan tí ń rù tí ń ṣàárẹ̀ títí tí wá ń rù tí ń ṣàárẹ̀ tí ń ṣekun nímú ó gbọ́dọ̀ fi paléyá o Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ṣàlàyé ó ní oríṣi ẹran 4 a gbọ́dọ̀ fi pa ẹran léyá a gbọ́dọ̀ fi ṣe ẹran léyá alákọ̀ọ́kọ́ al-awra al-bayyinu awaruha ẹran tí ẹ bá ń wo ọ̀tún òsì ní wò ẹran tójú rẹ̀ dà ẹran àwo bàdàn bí ẹni wọ̀yọ́ yóò máa wo ọ̀tún òsì ní sì ń wò yóò dojúkọ ọ̀tún ń sì ń wo òsì irú ẹran bẹ́ẹ̀ Ànábì ní ká má fi paléyá al-maridatu wal-bayyinu maraduha bákan náà ẹran tí ń ṣàárẹ̀ táàárẹ̀ rẹ̀ tó ti hàn tó ti ṣàárẹ̀ títí táàárẹ̀ náà ti hàn bóyá ikùn ní wà nímú ni bóyá sì ń gbẹ ni irú ẹran bẹ́ẹ̀ Ànábì ní àárẹ̀ bá ti lè hàn lára rẹ̀ a gbọ́dọ̀ fi paléyá al-arja ẹlẹ́ẹ̀kẹta nínú ẹran tí Ànábì la gbọ́dọ̀ fi paléyá náà ni ẹran tó já sí pé awọ́kù ni wọ́n ti ju nǹkan fún wọn ti gé e lẹ́sẹ̀ àbí wọ́n ti ju nǹkan fẹsẹ̀ rẹ̀ ti wọ́ wíwọ́ rẹ̀ náà ó tún hàn lára rẹ̀ ń lọ ní fìdírìn báyìí ní fìdírìn irú ẹran bẹ́ẹ̀ Ànábì ní a gbọ́dọ̀ fi paléyá o bákan náà al-ajifa allati la tunki ẹran ẹlẹ́ẹ̀kẹrin nu Ànábì ní ẹran tó ti gbẹ ẹran tó ti tí àárẹ̀ ti bá àbí ẹran tí al-hazilatu allati la tunki la mukhalaha li uzaliha ẹran tó já sí wípé ó ti ṣàárẹ̀ títí ń ti ń pẹ́ tìrèzó ẹran tó já sí wípé gọ́gọ́ ní rìn gọ́gọ́ báyìí ní rìn kò wọ́kùn o nǹkan ò ṣe lẹ́sẹ̀ àmọ́ ń sá rìn ní kọlulẹ̀ káàkiri
allati la mukha laha ètò jásí pé làákàyè ó ti pẹ́tì rèzó làákàyè li shiddati huzaliha bóyá nítorí pé gbígbẹ rẹ̀ pọ̀ jù ló jẹ́ ó pẹ́tì ni bó sì jásí pé àárẹ̀ ló pọ̀ jù lára rẹ̀ ló fi pẹ́tì làákàyè irú ẹran bẹ́ẹ̀ ànábì ní àgbẹ̀dọ̀ fi paléyà irú àwọn ẹran mẹ́rẹ̀ẹ̀rin yẹn ànábì ní àgbẹ̀dọ̀ fi paléyà o irú ọmọ ìyá mi ọ̀rọ̀ la gbọ́ níwọ̀n báyìí kí Ọlọ́run dákun mọ́sẹ́ gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa èyí tó kàn báyìí ni pé al-maqasidu allati shuri'at laka al-uduhiyya Ọlọ́run kì í gbé nǹkan kalẹ̀ pé ká ṣe kó mọ̀ nítorí nǹkan tó ní kó mọ̀ nítorí nǹkan tó torí ẹ̀ pàṣẹ pé ká ṣe nǹkan náà ó wá ṣe é ṣe kí n tọ́lọ́run torí ẹ̀ tó fi ní á ṣe nǹkan ó lè hàn sáwa ó sì lè má hàn sí wa àmọ́ àwọn aláàfáà àwọn olùmọ̀ ayé wọ́n jókòó sídìí ọ̀rọ̀ ẹran léyá wọ́n wá yọ àwọn èrò ìntọ́lọ́hun gbà lérò tó fi ní àtòrí ẹ̀ káfí mọ́ pẹran léyá Ọlọ́run gbé jáde fún wa. alákọ̀ọ́kọ́ Ọlọ́run ní gbogbo àwa èèyàn Ọlọ́run lóhun fẹ́ kájọ mọ́ ṣe nǹkan kan ṣo náà Ọlọ́run fẹ́ itihad ìṣọ̀kan kájọ mọ́ papọ̀ kájọ mọ́ ṣe nǹkan kan ṣo náà Ọlọ́run bá ń fẹ́ bẹ́ẹ̀ láàrin gbogbo àwa mùsùlùmí. ẹ rí wípé àwọn alálàájì wọ́n ń bẹ Mákà nísìn wọ́n ń ṣiṣẹ́ hajj lọ́wọ́ àwa àláǹfààní àti bá wọn ṣiṣẹ́ hajj ńlé a máa ní nǹkan kan tí ó gbọ́dọ̀ pa àwa pẹ̀lú wọn pọ̀ náà ni ẹran táwọn fẹ́ pa níjọ́ táwọn fẹ́ pa á nì ẹran náà làwa náà fẹ́ pa lọ́dọ̀ tiwa náà ń bí. ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run fẹ́ pé ká ní kíláàsì ká ṣe mímọ́ fọ́lọ́hun gbogbo ohun tá a bá fẹ́ ṣe ká máa ṣe nítorí tọ́lọ́hun Ọlọ́run pa ànábì láṣẹ bẹ́ẹ̀ ní sọ fún yín pé kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin ìrẹ́ ànábì máa sọ pé ìrun mi tí mò ń kí wa nusuki àtẹran mi tí mò ń pa ẹran aléyà mi tí mò ń pa yìí wa mahyaya àti ìgbésí ayé mi wa mamati àti ìkúrò láyé mi lillahi rabbil alamin gbogbo ẹ̀ pátá tọ́lọ́run ọba ni. àti pé Ọlọ́run fẹ́ fi yé wa wípé ẹran pípa ọ̀kan ló jẹ́ nínú àwọn ìran ìbádà tá a fi ń sin lọ́hun èèyàn gbọ́dọ̀ fẹ́ pa ẹran kó pa fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run ẹnikẹ́ni tá a bá rí tó bá pa ẹran fún nǹkan míì lẹ́yìn Ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣẹbọ láyé yóò sì jìyà lálùkìyámà Ọlọ́run bà gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ Ọlọ́run dẹ́kun ṣe gbàdúrà má ṣe ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. ṣe rí nínú rẹ̀ a máa pẹran fi súnmọ́ lọ́hun ni èyàn sì lè pẹran kó fi ṣẹ lọ́hun bí ẹ̀ bá lọ pẹran sí nǹkan míì yàtọ̀ sí pé ẹ̀ pa nítorí tọ́lọ́hun ẹ̀ńtọ̀ yóò ṣẹ lọ́hun. gẹ́gẹ́ bí hadisi tí Salman al-Farisi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó gbà wá ó ní arákùnrin kan ó wọná nítorí eṣinṣin arákùnrin kan náà tó wọ àlìjánná nítorí eṣinṣin wọ́n wá bèèrè pé báwo ló ṣe rí ó láwọn èèyàn kan àwọn èèyàn méjì kan wà ọ̀rẹ́ méjì kan wà wọ́n lọ ńjọ́ kan wọ́n wà lérí ọ̀nà náà ń ṣeré lọ wọ́n wá lọ kó sórin láàrin àwọn ẹlẹ́bọ wọ́n lọ kó sáàrin wọ́n lọ lùgbàdì àwọn ẹlẹ́bọ làwọn wá hánà pẹ̀lú òòṣà wọn wọ́n wá rí i pé mùsùlùmí làwọn méjèèjì wọ̀nyí wọ́n wá sọ fún yín pé ìrẹ́ alákọ̀ọ́kọ́ yìí ẹnìkan ò ní kọjá ń bínú yín o àyàfi kẹ́fì nǹkan kẹ́fì súnmọ́ Ọlọ́run àyàfi kẹ́fì nǹkan fi súnmọ́ òòṣà tiwa bẹ́ẹ̀ bá ti fi nǹkan súnmọ́ òòṣà tiwa á lànà fún yẹn mọ́ lọ́bi tẹ́ ń lọ. wọ́n wá sọ fún yín àkọ́kọ́ pé kọ́rìb ọyá fi nǹkan súnmọ́ òòṣà tiwa yìí ló wá ní èmi ń tèmi o kò sí nǹkan kan kò sẹ́nìkan tí màá fi nǹkan súnmọ́ láyé tọkọjá Ọlọ́run bá ní màá máa fi nǹkan súnmọ́ Ọlọ́run bá ní màá pa màá máa pẹ̀rẹ̀ màá máa fi súnmọ́ rẹ̀ Ọlọ́run bá ní màá pẹ̀rẹ̀ ní màá fi súnmọ́ Ọlọ́run bá náà ní màá kírun màá fi máa súnmọ́ Ọlọ́run náà ní màá máa ṣe dáadáa ní màá fi máa súnmọ́. àmì ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe wọ́n lé ò ní nǹkan kan tó lè ṣe kọ́rìb wọ́n lé oṣù bàbà bọ́ọ̀ ní nǹkan kan tó lè pa mú eṣinṣin nìyẹn mú eṣinṣin kan kọ́ pa kọ́ wá sọ pé òun pa eṣinṣin yìí nítorí òrìṣà yìí bọ́ bá ti wí bẹ́ẹ̀ kọ́ sọ pé òun pa eṣinṣin yìí ó fi súnmọ́ òrìṣà yìí bọ́ bá ti wí bẹ́ẹ̀ á kìlíyà ọ̀nà fún ẹ̀ ó máa lọ.
lọ́rẹ́ wa bá ní bá jẹ́ bẹ́ẹ̀ yẹn ò ní nǹkan kan nù lọ́rẹ́ wa bá mú eṣinṣin kan lọ pa lọ́lẹ́ mo pa fún òrìṣà rí mo pa láti fi súnmọ́ òrìṣà rí lọ́lọ́run ni ó sì dọmọ ọ̀nà látara pé ó pa eṣinṣin fi súnmọ́ òrìṣà làwọn olóṣà yìí wọ́n tó ń sọ fún ẹnìkejì tó kù yìí pé ṣé bó rí pé ọ̀rẹ́ rẹ ó ti pa eṣinṣin ó ti fi súnmọ́ òrìṣà wa a sì ti clear ọ̀nà fún pé kó máa lọ ìwọ náà kọ́ rib kọ́lọ́ oṣù bàbà eṣinṣin ló pọ̀ lọ́dọ̀ wa yìí mú kàn ń bẹ̀ kí wọ́n náà kọ́ pa kí wọ́n náà fi súnmọ́ òrìṣà ó ní tálíkì ìyàwó wọn ò fi dé kò sẹ́nì kankan tèmi máa pa eṣinṣin tí màá fi súnmọ́ fún láyé mi kò sẹ́nìkan tí màá pa nǹkan fún tó kọjá ọlọ́run fàdọ́rabú ọ̀nàkọ́ ní gbogbo wọn bá pé bọ arákùnrin yìí tí ó fẹ́ ṣe ni oníláyé olóhùn òní ṣe wọ́n lù títí náà bá pa wọ́n pa arákùnrin yìí nígbà tí ó fi dọ́dọ̀ ọlọ́run lálùkìyàmọ̀ ọlọ́run ni ó dé kó lè jánà wà lè jánà nítorí eṣinṣin nítorí pé ọkọ̀ ipò pa eṣinṣin foríṣà bó eṣinṣin kéré tó yìí bó ṣe lóòtú ní pa foríṣà ni mo torí ẹ̀ mo fi ẹ́ sínú àlìjánà ṣó rẹ́ nìkejì ẹ tó pa eṣinṣin nítorí pé ó fẹ́ súnmọ́ oríṣà tó ti fi súnmọ́ ni ó sì dọmọ ọ̀nà látọ̀dọ̀ èmi ọlọ́run nítorí náà ìtọ́lọ́run fẹ́ kọ́ wa ní pé ọlọ́run là á máa pa ẹran fún ọlọ́run là á pa nǹkan fún a gbọ́dọ̀ pa nǹkan fún nǹkan míì lẹ́yìn ọlọ́run nínú ìtọ́lọ́run tó fẹ́ fàyọ fún wa nínú ẹran léyà tọ́lọ́run ní á pa ṣukrun lillahi ala ni'amihi wa ihsanihi ila khalqihi ọlọ́run ń fẹ́ ká máa dúpẹ́ fóun ní gbogbo ìgbà pàtàkì jùlọ ala ni'mati alhayat ni'mati albaqa'i fil hayat gbogbo ìwọ tọ́lọ́run bá fún láǹfààní pé kó lo ọdún kan láyé ó yẹ kó dúpẹ́ fọ́lọ́run gbogbo ìwọ tọ́lọ́run bá fún lálàáfíà ó yẹ kó dúpẹ́ fọ́lọ́run gbogbo ìwọ tọ́lọ́run bá fún ní almal tọ́lọ́run fún ẹ lówó tó ní àjẹṣẹ́kù tó ń gbọ́ bùkátà tó ń fáwọn ọmọ jẹ tó ń fáwọn ọmọ mu tó ń fáwọn ará ilé tó ń gbọ́ bùkátà lọ́sì tí wọn náà ń dáhùn nú ẹgbẹ́ tó ń lọ tó ń bọ̀ láàrin ìlú ó yẹ kó dúpẹ́ fọ́lọ́run ọba tí ń fún ẹ ní gbogbo kíní wọ̀nyí ṣe nítorí pé dáadáa lọ́lọ́run ṣe sí ẹ lùwọ́ náà fi ń ráyè mí ló fi ń lọ ló fi ń bọ̀ ọlọ́run ní kazalika sakharaha lakum la'allakum tashkurun nítorí pé ẹran tọ́lọ́run ní apá yìí agbára tiwa ò ká mọ̀lú o èèyàn mélòó ní dá mọ̀lú dùbúlẹ̀ tí ń pa mọ̀lú bàbá rí èèyàn bíi méjì mẹ́ta wọ́n ń dá mọ̀lú dùbúlẹ̀ wọ́n ń pa bàbá rí èèyàn bíi mẹ́ta mẹ́rin wọ́n ń so ràkúnmí sí dúró wọ́n ń gùn bí ìbá ṣe pé ọlọ́run ọba mú àwọn ẹranko wọ̀nyí ó tẹ̀ wọ́n lórí ba fún wa ni tágbára tiwa ká wọn láti dá wọn dùbúlẹ̀ láti pa wọn bó bá jẹ́ bẹ́ẹ̀ sábà ipò ọlọ́run fún wa ní agbára pé ká ní agbára àti mọ rí wọn pa ni ọpẹ́ kan lélẹ́yìn nì náà lọ́tọ̀ ká máa dúpẹ́ ipò ọlọ́run tẹ àwọn màlúù yìí ó tẹ àwọn ẹran wọ̀nyí ó tẹ̀ wọ́n lórí ba fún wa ká sì tún máa dúpẹ́ pé ọlọ́run ní kí ànábì Ibrahim kó mọ̀ rí Ismail ọmọ rẹ̀ pàǹjọ́ náà lọ́hùn tó bá rí pàǹjọ́ náà lọ́hùn ní gbogbo àtàǹjọ́ ọmọ lónìí ǹjẹ́ àtúnkù láyé ká máa jọ ọmọ fún bàbá wa ẹ̀yin mẹ́lúwa ala Dáúdà ṣúkìrà gbogbo ẹ̀yin mùsùlùmí naam gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ dákun ẹ ṣiṣẹ́ ńjọ́ ọdún iléyá ẹ fi dúpẹ́ fọlọ́hun ẹ pẹran fọlọ́hun ẹ fi dúpẹ́ fọlọ́hun lẹ́yìn wàgbà náà ọlọ́run ní ká pẹran ìyìntọ́lọ́run fẹ́ fàyọ́ ń bẹ̀ láti lè fi gbara wa láyè ni kí ká ṣe sàárà fúnra wa ká dunra wa nú kí agboolé wa kó mọ kó ṣọ̀mùṣọ̀mù ńjọ́ náà ká mọ sọ́sọ́ ká mọ sátọ̀sùn ká mọ sásọ́sì àti ká mọ dunú lọ́tọ̀ ká mọ dunú lọ́sì kí jíjẹ mímu nítorí pé àyàmù akilin wa shuribin làwọn ọjọ́ ni ọjọ́ ká jẹ ká mu ni ọjọ́ ọdún iléyá àti gbogbo ọjọ́ mẹ́ta tó wà lẹ́yìn rẹ̀ ọlọ́run fẹ́ pé ká gbara wa láyè ká fún àwọn mọ̀tálẹ́kà lówó ká fún wọn ní ẹran ká ṣe sàárà fún wọn ká má jẹ́ káwọn oníbàárà tọrọ sàárà ńjọ́ náà àwọn mẹ̀kúnnù ká má jẹ́ kí wọ́n tọrọ sàárà ńjọ́ náà ló fà lọ́lọ́run fi sọ pé at'imul qani'a wal mu'tarra bẹ́ẹ̀ bá ti pẹran náà ẹ fún àwọn tó jẹ́ al-qani'a àwọn mẹ̀kúnnù tí wọ́n ní ìyáyọ ọkàn tí wọ́n ìtọrọ bàárà ẹ̀yin náà mọ̀ wọ́n lágboolé ẹ mọ̀ wọ́n nùlù yín ẹ mọ̀ wọ́n ládùúgbò yín ẹ ká ẹran fún wọn ẹ pín ẹran lọ fún wọn wal mu'tarra àwọn tí wọ́n tún àwọn fáìn bàrà àwọn tí ò ní tìjú àti tọrọ báwọn náà bá wá sọ́dọ̀ yín àbí wọ́n ń ṣe sàásùn wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń kí ẹgbẹ́ ẹgbẹ́ ọdún aláàjì
ẹ pé ìwọ ọdún o ọlọ́run já ṣọ̀pọ̀ rẹ̀ bí wọ́n bá ti ń kí yín tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ ẹ mọ̀ pé fáyín bara ni wọ́n ń ṣe nù ẹ dákun wọ́n yọ tìjú kò nu ẹ dákun ẹ bu ẹran ẹ gbé lọ fún wọn kí ẹ fi dùn wọ́n nú kí ọlọ́run dákun mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. lẹ́yìn wá gbà náà ọlọ́run tó fẹ́ fi yé wa pé ìtàn kí gbogbo ohun tí ń jọmọ láyé àti gbogbo ohun tí ń jẹ́ bàbá ká jura wa ńlẹ̀ fàṣẹ ọlọ́run ká jura wa ńlẹ̀ fàṣẹ ọlọ́run ìyìn tọ́lọ́run fẹ́ fàyọ fún wa nínú ìtàn yìí nínú ọ̀rọ̀ ẹran léyànù kí ọlọ́run dákun mọ́sá gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa ẹ rí i pé Ismaila kọ̀kọ́ àṣẹ bàbá rẹ̀ níjọ́ tí bàbá rẹ̀ sọ fún yín pé mo rí i pé mò ń dú ẹlẹ́nu oorun kò sọ pé ṣíọ̀ ìbò ló ti gbé yẹn wá ṣíọ̀ ìbò ló ti gbé yẹn wá kò sọ bẹ́ẹ̀ fún bàbá rẹ̀ ó káwọ́ sókè lẹ́ẹ̀kan náà Ọlọ́run gbà bàbá náà pàápàá káwọ́ sókè pé Ọlọ́run gbà ló fi di dhikra ló fi di ìrántí títí dòní àtọmọ àti bàbá wọn dá ìtàn tó dá álẹ̀ tó di ọdún fún gbogbo wa lónìí kí Ọlọ́run dákun má ṣe ọdún Iléyá ọdún yìí má ṣe ní àṣemọ́fẹ́ ní kọ̀ọ̀kan wa àwa náà tí a dojúkọ ọdún tọdún náà sì dojúkọ wáyé àtàwa àtọdún Ọlọ́run dákun jájọ pàdé ra wa gbogbo tá a fẹ́ panjọ́ náà lọ ẹran Ọlọ́run dákun bò wá láṣìírí fowó fi bò wá láṣìírí fẹ̀ràn náà fi bò wá láṣìírí fàlàáfíà tá a fi ṣọdún náà fi bò wá láṣìírí la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. tó ilé ọlọ́mọ ti lè láti mọ fẹ́ni kọ̀ọ̀kan wa o ọdún yìí má ṣe láti mọ fún wa àwa náà tá à ń ṣe wáàsí lónìí má ṣe wáàsí láti mọ fún wa àwa náà tá à ń gbọ́ ọ́nlé má ṣe lè ní àgbọ̀mọ fún wa Ọlọ́run já ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ká ṣe é láyè tó dáa Ọlọ́run má já ṣe é lọ́gbà ẹ̀wọ̀n má jọ bá wa ní dùbúlẹ̀ àárẹ̀ má jọ bá wa lọ́wọ́ la hawla wala quwwata illa billahi al-aliyyil azim wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. الله